Ẹ káàbọ̀ padà láti abala àyájọ́ òní nínú ìtàn níbi tí a ti ṣe àtúpalẹ̀ àti àgbéyẹ̀wò àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láyájọ́ òní láwọn ọdún tó ti pẹ́ sẹ́yìn. Ní báyìí a máa lọ sí abala tó kẹ́yìn nínú ètò yìí tí ṣe abala bó ṣe ń lọ níbi tí a ti sọ fún yín níbẹ̀rẹ̀ pé a ó máa gbàlejò ẹni tí yóò máa bá wa yànnàná ọ̀rọ̀ tí a ó máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ ní òwúrọ̀ yìí. Nínú òwúrọ̀ yìí àwọn àlejò wa ti wà nínú ilé agbára pẹ̀lú wa láti máa ṣe àtúpalẹ̀ àwọn ọ̀rọ̀ tí a fẹ́ yànnàná rẹ̀. Ọ̀mọ̀wé ni àlejò wa, kódà ìwọ̀n wa ó gbé ẹja ńlá lódò lónìí. Àwọn ni wọ́n máa bá wa pẹ̀kẹ́lu ọ̀rọ̀ tó ti ń lọ nígboro. Tẹ́ ò bá gbàgbé, lẹ́nu ọjọ́ mélòó kan ní ajagun fẹ̀yìntì àná Ibrahim Badamasi Babangida òun ló ṣe àkójáde àwọn ìwé tó kọ tó pe àkọ́rí rẹ̀ ní ìrìn àjò iṣẹ́ ìríjú. Nígbà tí wọ́n kó ìwé yìí jáde, ọ̀nà tí ojú tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi wò ó ṣe bí ẹni pé ó mú ìtara wá díẹ̀ tàbí ká sọ pé ó mú ìkanra wá díẹ̀. Ohun tí a máa gbé yẹ̀wò lónìí ni ìkanra àti ìdí tí àwọn ọmọ Nàìjíríà fi kanra lórí ìwé tí ajagun fẹ̀yìntì àti ààrẹ orílẹ̀-èdè wa àná Ibrahim Badamasi tó ṣe àkójáde rẹ̀. Lórí eléyìí ni àwọn àlejò wa yóò ti máa yànnàná tí wọ́n máa ṣàlàyé ojú tí àwọn náà fi wò ó. Àlejò wa náà ni ọ̀mọ̀wé Ọmọjẹ́jẹ́. Ẹ káàbọ̀ sórí ètò fún tòní. Ẹ má bínú, ẹ wá bá mi sọ orúkọ yín lásọtán. Torí ẹ mọ̀ pé mo bá yín lóye, mo pè yín lórúkọ. Ẹ ṣeun. Kò sí wàhálà. Orúkọ mi ni Ajíṣọlá Ọmọjẹ́jẹ́. Ẹ ṣeun. Mo jẹ́ olùkọ́ ní ilé ìwé gíga ti yunifásítì ti ìjọba àpapọ̀ wọ́n pè ní Adéyẹmí tó wà nílùú Oǹdó. Mo sì wà ní ẹ̀ka ti ìtàn àti ìbáraẹniṣepọ̀ tí àwọn olóyìnbó ń pè ní History and Diplomatic Studies. Ohun tí mo ti tún dúró lórí ní ìtàn tí mò ń kọ́ ni àwọn àṣà àti ìṣe Yorùbá. Ẹ ṣeun, àdúpẹ́. Gẹ́gẹ́ bí a ti sọ ṣáájú, àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́nu bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn, lára rẹ̀ ni ti ìwé ìrìn àjò iṣẹ́ ìríjú tí ààrẹ wa àná ajagun fẹ̀yìntì Ibrahim Badamasi Babangida tó ṣe àkójáde rẹ̀. Ó dàbí ẹni pé àwọn ọmọ orílẹ̀-èdè kanra lórí àwọn ohun tí ààrẹ àná ajagun fẹ̀yìntì kọ sínú ìwé rẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ni kò ní ìgbàgbọ́ nínú àwọn àlàyé tí Ibrahim Babangida tó ṣe nínú ìwé ọ̀hún. Lákòótán lákọ̀ọ́kọ́ ná, kí ló ẹ rò pó fà á tó fi jẹ́ pé àwọn ọmọ Nàìjíríà kanra lórí ìwé ọ̀hún? Ṣe rí ọ̀rọ̀ yẹn, ìkanra yẹn pín sí bí mojú tèmi fi wò ó pín sí ọ̀nà méjì. Àwọn bàbá wa nígbà mi wá ní sinmi kárìgbẹ́ oṣù ìfun bó ṣe rí lójú tèmi nìyẹn. Torí àwọn tọ́rọ̀ ọkàn gangan tó kàn wọ́n gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n wọn ò fi ti taratara, wọn ò fi kanra. Ṣùgbọ́n àwọn tọ́rọ̀ ọkàn tó jọ ọmọ Nàìjíríà àwọn ni wọ́n kanra. Ṣùgbọ́n nǹkan tí èmi rò tó fi ṣe bẹ́ẹ̀ yẹn ni pé ṣe rí àwọn tọ́rọ̀ ọkàn wọ̀nyẹn wọ́n nífọ̀n wọ́n lè kánná, wọ́n ń rí jẹ, wọ́n ń rí mu. Bọ́n gbé wá ò bọ́n gbé wá kò ká wọn lára. Ṣùgbọ́n àwọn ọmọ Nàìjíríà tí ò rí jẹ tí ò rí mu àti àwọn tó jẹ́ pé wọ́n gbé ọ̀rọ̀ yẹn lọ sílé ẹjọ́ ńgbà yẹn tí wọ́n dojú ẹjọ́ rí bálabàla, àwọn náà kanra. Ṣé ẹ ti gbọ́ pé Fẹ́mi Fálànà ó tún gbé àwọn kan lọ ilé ẹjọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta tó ń ṣẹlẹ̀ nìyẹn. Ẹ̀yin ẹ wo nǹkan tí Hafsat Abiola tó sọ. Ó nínú nǹkan tí ẹ dùn pé Babangida pé ó sọ pé June 12 pé òótọ́ ni. Ṣé òótọ́ ni nìkan ni? Ṣé tó bá ti sọ pé June 12 òótọ́ ni ó ti tán? Àwọn ọmọ Nàìjíríà tó ti kú ńkọ́? Àwọn tí ìyà ti jẹ ńkọ́? Ìyà tó sì ń jẹ ènìyàn gangan ńkọ́? Tójú àwọn òun
òun mo fi sọ pé sìnì kárìgbẹ́ oṣù ìfun ṣùgbọ́n ìfun tí wọ́n ṣu yẹn ó ní tó fà á torí tó bá jẹ́ pé ó wà níbi tó wà tí June 12 yẹn tó dúró lóòótọ́ kì í ṣe ibi tá a wà ló yẹ ká wà. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí tí ẹ sọ síwájú pé tó bá yẹ tòótọ́ ni June 12 yẹn dúró láti àsìkò náà kò ń ṣe ibi tó yẹ ká wà ní ó yẹ ká wà yìí torí tí a bá wo ìtàn orílẹ̀-èdè Nàìjíríà ó jẹ́ ìbò àkọ́kọ́ tí ó lọ ní ìrọwọ́rọsẹ̀ tí kò sí mágòmágó tí ó dẹ̀ tí ì sí irú ẹ̀ láti gbà yẹn títí di ọjọ́ òní tí a wà ń bẹ̀ yìí. Àkóbáwò àti àkòdéwò ni ọjọ́ June 12 ti mú wá sórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀yin lẹ́dún sọ wá ẹ máa gbé ní ìgbà yẹn gbogbo ènìyàn ló ti ń rò wípé tábíọ́lá bá débẹ̀ nǹkan á ṣẹ̀dùn rẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ àkọ́kọ́ nìyẹn tó fi jẹ́ pé ẹni tó máa jẹ ààrẹ kò fi sí ọ̀tún kò fi sí òsì kò gba owó lọ́wọ́ ẹnì kankan owó ara ẹ̀ ló ná ìyẹn túmọ̀ sí wípé kò yáwó lọ́wọ́ Nàìjíríà kò sì yáwó lọ́wọ́ ọmọ Nàìjíríà owó ara ẹ̀ òun ló sọ pé òun fẹ́ ṣe nǹkan tó dẹ̀ ṣe owó ara ẹ̀ ló ná nídìí ìyẹn kò sẹ́ni tó máa dáwó padà fún ìkejì tún ni pé àkọ́kọ́ nìyẹn tó jẹ́ pé kò sí ìbò tí a dì yẹn wọ́n pè ní option A4 bẹ́ẹ̀ni kò sí irú ẹ̀ tẹ́lẹ̀ kò dẹ̀ sí irú ẹ̀ báyìí kò sí màgòmágó kankan nígbà tí yẹn wá dé tí àwọn kan Abíọ́lá sọ kinní kan ó ní òwò ẹrú tí wọ́n fi wá ṣe ń gbà yẹn ó láà máa bi àwọn tó fi wá tó kó òwò ẹrú pé báwo ló ṣe jẹ́ pé ó ní owó kan tó yẹ ká gbà tí àwọn olóyìnbó ń pè ní reparation tí wọ́n bá san owó yẹn ṣe máa pé àtèmi àtiwọ́ làá ní ìpín nínú ẹ̀ ọmọ tá àti ìbí ńgbà tó owó bá wà ẹgbẹ̀lẹ́gbẹ̀ owó bá wà ọmọ tá àti ìbí ńgbà ẹ ṣe dẹ̀ máa pé irú owó ìṣeéṣe toró ti ṣeéṣe ní ìgbà kan rí tí wọ́n dá Udoji Award sílẹ̀ ṣe mọ̀ pé Udoji Award yẹn ó gbé àwọn ènìyàn sókè ó gbé oníṣẹ́ ìjọba sókè àgbẹ̀ lójú wọn kó àwọn nǹkan kan wá so irú wọn yẹn báyìí ńgbà t'Abíọ́lá wọlé kò sí. Ìkejì tó tún wá ń bẹ̀ ni pé ẹ wo ètò tí ó yẹ kán fi sílẹ̀ t'Abíọ́lá tó ti là kalẹ̀ pé bóun ṣe máa ṣe ètò ẹ̀kọ́ nìyí bóun ṣe máa ṣe ètò ọ̀gbìn nìyí bóun ṣe máa ṣe gbogbo kinní wọ̀nyí kò sí wọ̀nyí ń bẹ̀ mọ́. Ìjọba tá a wá láàgbà báyìí ṣé máa pé nígbà yẹn wọ́n sì ìjọba tá a ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a ń pè ní parliamentary system of government wọ́n fẹ́ yí padà sí presidential system of government ṣùgbọ́n irú presidential system of government tá a ń lò yẹn ó máa mú ètò àwarawa dání tí à ń pè ní communalistic system of government tó jẹ́ ti àwarawa tó máa mú àṣà wa tó máa mú èdè wa tó máa mú ìṣe wa wọnú ìṣèjọba gẹ́gẹ́ bó ṣe wà ní àwọn tó kù ṣùgbọ́n kò sí wọ̀nyẹn ẹ wá wo nǹkan tó wá ṣẹlẹ̀ bá iná mọ̀nàmọ́ná bẹ̀rẹ̀ sí di mọ̀nàmọ́ná àbí ní lọ́dọ̀ yín ṣé wọ́n múná wá déédéé ojú ọ̀nà wa ẹ rí bó ṣe rí miniti tó torí gbogbo ẹ ti dá ó ti rí miniti lórí tó jẹ́ pé àwọn tó jẹ́ pé ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ tó jẹ́ pé àwọn aṣèjọba wa gan tí wọ́n bá fẹ́ wá síbí ojú ọ̀nà yẹn ni wọ́n ń gbà wọn ò gba òfurufú mọ́ jẹ́ ìdírí bẹ́yẹn ẹ wá gbogbo nǹkan ẹ ṣe ètò ọ̀gbìn ló dára báyìí àbí ètò ẹ̀kọ́ ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yá àti wọ́n ní minimum wage o àtomi ara o àtẹ̀jẹ̀ o kò sí ìdarí wọn ò tiẹ̀ tún wá san owó oṣù yẹn déédéé òní on the 3. ẹ ṣàlejò abala kan lára ìwé ìrìn àjò iṣẹ́ ìríjú ó ní ti ọ̀rọ̀ ìbò ọjọ́ kejìlá oṣù kẹfà ọdún 1993 ní abala yìí nínú ìwé yìí ni a ti rí apá ibi tí ajagunfẹ̀yìntì ààrẹ àná kọ sí wípé lórí ìfagilé ètò ìdìbò náà bó ti hùn kó dáa tó eléyìí tóun fúnra rẹ̀ wá padà jẹ́wọ́ rẹ̀ ní ìsìn bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe nǹkan tó ṣókùnkùn sí gbogbo ọmọ Nàìjíríà pé lóòótọ́ ni Abíọ́lá wọlé
ṣùgbọ́n àìfi àyè gba ètò ìdìbò náà kó mẹ́sẹ̀ járí kí wọ́n sì kéde ẹni tí ó ṣe kíni tó jáwé olúborí. Nínú ìwé náà ni ajagunfẹ̀yìntì ti fi orúkọ olóògbé Sani Abacha ó fi sínú àkámọ́ pé òun di ẹ̀bi rẹ̀ rù pé Abacha ni. Ǹjẹ́ ẹ lérò yìí pé a rí òótọ́ nínú gbólóhùn yẹn? Ṣebí ẹ gbọ́ nǹkan tí gbogbo àwọn ọmọ Nàìjíríà sọ. Ẹ̀yin Yorùbá náà, ẹ̀yin àgbà Yorùbá náà lẹ máa ń pa lówe pé òkú ló máa ń jẹ̀bi. Òkú ló máa ń jẹ̀bi torí kí ni Abíọ́lá ò ṣe? Wọ́n ní ẹni tó bá fẹ́ jẹ igún, wọ́n ní yóò ní ọ̀pọ̀lọpọ̀ ata. Abíọ́lá ni okòólẹ̀. Wọ́n lẹ́ni tó bá fẹ́ jẹgún, wọ́n ní yóò ní ọ̀pọ̀lọpọ̀ iyọ̀. Abíọ́lá kòólẹ̀. Wọ́n lẹ́ni tó bá fẹ́ jẹgún, wọ́n ní yóò ní ọ̀pọ̀lọpọ̀ epo. Abíọ́lá kòólẹ̀. Wọ́n lẹ́ni tó bá fẹ́ jẹgún, wọ́n ní kó ká ẹsẹ̀ ọ̀tún sókè, ó ká sókè. Wọ́n ní kó dijú ọ̀tún, kó dijú òsì, ó tún dijú òsì. Ẹ̀ṣẹ̀ wá ẹni gún ò ṣe é jẹ mọ́. Wọ́n tún gbé sẹ́wọ̀n. Nígbà tó yá wọ́n tún wá wò wọ́n ní tí kìnìún ò bá pa Olúọdẹ, igbó ò lè sinmi. Abíọ́lá tún kú, Abacha tún kú, àbí kìnìún pa Olúọdẹ àbí òpó Olúọdẹ, jọ ṣé gbó sinmi. Ní ti àwọn àsámọ̀ tẹ́ ẹ pa yìí, àlejò wa, ṣé a ò fẹ́ rí ikú òde tó ń pani nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀? Ẹ̀yin Yorùbá náà lẹ máa ń pa lówe náà pé bí ò bá síkú ilé náà tòde ò tó. dé ò sí. Torí nígbà tí olóògbé Abíọ́lá tó ń ṣe ìpolongo ìbò, ó ṣàlàyé nípa àwọn èròǹgbà rẹ̀ pàápàá lórí ọ̀rọ̀ epo rọ̀bì tó wà lọ́pọ̀ yanturu ní orílẹ̀-èdè Nàìjíríà àti èròǹgbà rẹ̀ bí òun ṣe fẹ́ ṣe àmúlò rẹ̀ fún àgbéǹde ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí, àti pé òun ò ní fààyè gba àwọn irú àpapín tó ti ń wáyé, pé kódà ó lo gbólóhùn kan níbẹ̀ tó sọ nínú ìpolongo lákòókò ìpolongo ìbò rẹ̀ pé àsìkò tó tí ilẹ̀ aláwọ̀ dúdú tí yóò dá ṣe kíni tí wọ́n dá dúró láàyè ara wọn. Ṣé rò pé kì í ṣe pé ìgbà náà ló ti ta àwọn aláwọ̀ funfun láyà? Ṣé kì í ṣe ìgbà náà ló ti pè wọ́n níjà ni? Ṣe rí yẹn kò sí bí torí láti ìbẹ̀rẹ̀ náà ló ti wá. Ẹ mọ̀ pé àwọn tẹ́ ẹ dárúkọ yìí, àwọn aláwọ̀ funfun yìí, bẹ́ẹ̀ni, ara aláwọ̀ dúdú náà ti ń jẹ. Ẹja lẹja ń jẹ sanra náà fi ń ṣe. lódò. Torí láti ìgbà ìwáṣẹ̀ ẹ̀yin ẹ wò ẹrú, ẹ tún wá wo nígbà tá a kúrò lówó ẹrú, àtúndé ìjọba amúnisìn, àtúnkúrò níjọba amúnisìn, wọ́n tún fún aláwọ̀ dúdú lómìnira. Yọ̀ṣọ́ òmìnira ni wọ́n fún aláwọ̀ dúdú, tó jẹ́ pé gbogbo ẹ̀ ọ̀dọ̀ wọn ni àwọn ni wọ́n ń sọ iye tí wọ́n máa ra ọrọ̀ ajé, àwọn náà tún sọ iye tí wọ́n máa san tán máa tà padà nígbà tí wọ́n bá ṣe gbogbo kíní wọ̀nyẹn. Then tá a bá wò ó, tá a bá tún wò lọ sàkùn bí Kwame Nkrumah bó ṣe dẹni tó kúrò ńbẹ̀ tí Kòtòkà tó gba ìjọba rẹ̀. Ẹ máa gbé oní ọwọ́ kan ìjà nínú. Bóyá ẹgbọ́n nǹkan tí Chairman Mao Zedong China sọ fún, toró ń lọ sí Krakow ní Vietnam nígbà yẹn. Ó wá ní kó ń dúró yà lọ́dọ̀ Mao ní China. Ibẹ̀ náà ti sọ fún pé nǹkan báyìí ò yẹn wà ńbẹ̀. Ẹ wo Muammar Gaddafi, ṣe mà kó lọ́wọ́ nú. Patrice Lumumba, ṣe mà kó lọ́wọ́ nú. Kí lorúkọ ọmọ kékeré sójà Burkina Faso, Thomas Sankara tí ìmúgbálẹ́gbẹ̀ẹ́ Blaise Compaoré tó mú kúrò lórí ìjọba. Pé tá a bá wo gbogbo wọ̀nyẹn pátápátá, ẹ rí i pé kò sí eléyìí tí ò ní ọwọ́ àwọn òyìnbó aláwọ̀ funfun, Central Intelligence Agency, tó ní ọwọ́ ẹ̀ nínú. Ṣùgbọ́n ẹ wá wo àwọn tó ṣe tiwọn, tó ṣe tàwọn táwọn wè, tó ṣe tiwọn bẹ́ẹ̀.
ṣe rí i pé ìjọba wọn dùn dáadáa bí ò sí wàhálà tó dé bá Mobutu Sese Seko ṣe mọ̀ pé ṣe á kúrò ń bẹ̀rẹ̀ Paul Biya Cameroon wọn ló kú títí dèní Robert Mugabe gbogbo wọn náà Abacha tó kú gan ṣé a lè sọ pé kò lọ́wọ́ wọn nítorí òun náà ò gbà tiwọn. nínú àlejò àkáwò bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe wà pàápàá jùlọ ètò òṣèlú àti ìṣèjọba orílẹ̀-èdè wa ọ̀nà àbáyọ wo lẹ rò pé a lè gbégbà tí nǹkan wa fi lọ bó ṣe yẹ kó lọ tó yẹ pé ètò ìdìbò wa kò ní sí mágòmágó tó tẹ̀ lè jẹ́ pé bí ó ṣe é ṣe kí irú ìdìbò tó wáyé nígbà Abíọ́lá pé ó tẹ̀ tún lè wáyé ní ẹ̀kan sí lórílẹ̀-èdè wa. kò sí nǹkan kan tí ò ṣeé ṣe tá a bá fẹ́ kó ṣeé ṣe kò sí nǹkan kan tí ò ṣeé ṣe tá a bá fẹ́ kó ṣeé ṣe ó wà lọ́wọ́ èmi àti ìwọ ṣùgbọ́n èmi àti ìwọ náà ẹni àwọn tó wà ní ẹni tó mọ àti wáyé olú ìnàgún òun náà ni ó mà ti lọ rẹ báwọn ìjọba ẹbí ìjọba ló wà ń bẹ̀ ṣebí ìjọba ológun gan ló wà ń bẹ̀ tó ní ká ṣe option A4 tá a sì tẹ́sítẹ̀ tí gbogbo ẹ̀ sì tó sì wà nínú òun lọ́sẹ̀ àbí ìjọba ológun náà ló tún sọ pé kò rí bẹ́ẹ̀ má tó tún lè kúrò ń bẹ̀ àwọn ìjọba alágbádá tó wà ń bẹ̀ kí ló dé tán sọ pé ká ṣe bẹ́ẹ̀ mo ṣe oore kò gbè mí ó lọ́wọ́ kan ìjànù ó lọ́wọ́ kan ìkà nínú ni tá a bá fẹ́ kó ṣeé ṣe ni mo sọ pé tá a bá fẹ́ kó ṣeé ṣe ìjọba àwarawa tí olóyìnbó ń pè ní communalism ló ti dáa jù èdè tá à ń sọ èdè elédè àṣà tá à ń ṣe àṣà aláṣà ẹ̀sìn tá à ń ṣe ẹ̀sìn ẹlẹ́sìn ìkàngbánú odò wa ìkàngbá aṣálẹ̀ wa gbogbo ẹ̀ la sì ń pariwo cháàdì sí bẹ́ẹ̀ bá sì gbé ìwé bíbélì tàwọn oní kírísítẹ̀nì sílẹ̀ torí mi ò tá bá ń sọ pé àwọn kírísítẹ̀nì ò ní ìgbàgbọ́ mi ò kì í dédé sọ bẹ́ẹ̀ báwo ni ẹ ṣe lè máa sọ pé àwọn onígbàgbọ́ ṣe kí náà gbàgbọ́ tá à gbàgbọ́ wọ́n gbàgbọ́ ní Ọlọ́run ẹlẹ́sìn àbáláyé gbàgbọ́ ní Ọlọ́run òní mùsùlùmí gbàgbọ́ ní Ọlọ́run kan náà là ń sìn ẹ̀sìn ló yàtọ̀ tá bá gbé bíbélì àwọn oní kírísítẹ̀nì sílẹ̀ bá gbé kùránì àwọn oní mùsùlùmí sílẹ̀ bá a sì gbé ìwé Ifá ẹlẹ́sìn àbáláyé tá a sì tún gbé sílẹ̀ nǹkan kan náà lè máa bá ń bẹ̀. bẹ́ẹ̀ ni torí ó ti ní ọ̀pọ̀ ìgbà sí èmi náà ti máa ń sọ̀rọ̀ lórí nǹkan bẹ́ẹ̀ pé ọ̀run ló tiẹ̀ ní ìdájọ́ kò ń ṣe àwọn èèyàn torí ó ṣáàtì nígbà kan táwọn baba ńlá wa tí wọ́n rí pé nínú ìtàn a gbọ́ pé wọ́n gbé ẹ̀sìn mùsùlùmí wá ni ẹ̀sìn kírísítẹ́nì náà wọ́n gbé wá ni tó bá jẹ́ pé tòótọ́ ni pé dandan ìkan náà àwọn ẹ̀sìn tí wọ́n gbé wá ìgangan ló máa gbìyànjú dọ́dọ̀ Ọlọ́run a jẹ́ pé láyé àwọn Ṣàngó àti Ọbàtálá tí wọn ò tí ì mọ̀ nípa ẹ̀sìn kírísítẹ́nì àbí mùsùlùmí kí ni wọ́n fẹ́ bá Ọlọ́run. àbí ẹni tó tiẹ̀ wá ẹni tí ò ṣe christian tí ò ṣe muslim nǹkan ṣé kò ní dọ̀run. tó jẹ́ pé láyé ìgbà yẹn gan ohun tiẹ̀ tí mò ń pa láyé tá a wà yìí abala ibòmíì tí adidi sọ̀rọ̀ lórí yẹn ẹ wá jẹ́ ká lọ síbi tí à ń sọ̀rọ̀ lé lórí nípa ìwé tí Abacha tí wọ́n kọ tí a bá wo orílẹ̀-èdè Nàìjíríà nínú ọ̀rọ̀ ìtẹ̀sọ̀síwájú ẹni Abíọ́lá kò sí pé bóyá ó yáwó lọ́wọ́ èèyàn láti ṣe ìkéde ìdìbò àbí nǹkan kan gbogbo owó ẹ̀ wà rẹ̀ ni tí a bá dẹ̀ wo orílẹ̀-èdè wa lọ́wọ́lọ́wọ́ báyìí a máa rí pé kò sí béèyàn ṣe lágbára tó bá fẹ́ ṣe ètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà yìí lọ́nà kan àbí òmíràn á wá ìrànwọ́ àti àtìlẹ́yìn àwọn èèyàn pé kí wọ́n tí òun lẹ́yìn kó ń fi lè débẹ̀ tá a fi wá di pé ó fẹ́ tọ́jú eléyìí báyìí ó fẹ́ ṣe eléyìí báyìí torí pé òun ló ràn lọ́wọ́ ibẹ̀ ní nepotism ti ń wáyé wípé ẹ̀mọ̀ kó àwọn tó ṣe ìgbìlẹ̀ fún wa nílé nídìí èyí wọ́n mọ̀ ṣe wọn mọ̀ ṣe o bóyá o fẹ́ ṣe ọ̀nà ni o gbé wọn síbẹ̀ tó ráwọn ló gbé wa débẹ̀ bóyá wọn ò tiẹ̀ mọ̀ nípa kankan nípa ọ̀nà á rí pé ara nǹkan tó jẹ́ kí orílẹ̀-èdè rí bó ṣe rí nìyẹn ọ̀nà àbáyọ la lè ṣe sí abala yìí. ọ̀nà àbáyọ tí a lè ṣe ni pé ká mú àwọn tèmílẹ́ni ó máa ṣe kò máa ṣe ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfíńlẹ̀kẹ̀ sọmọ sídìí ọmọ ẹlòmíràn yẹn tá a bá mú kúrò ó ti tán ẹ̀yin ẹ wo gbogbo ẹ wo kinní kan nígbà tí Tinubu débẹ̀ ó ní subsidy is gone ní kíákíá yẹn wọ́n dẹ̀ gbé epo kúrò ní 198 wọ́n gbé lọ 600 naira. bẹ́ẹ̀ni. ẹ jọ Buhari dẹ̀ ti yọ subsidy kó tó lọ ó dẹ̀ sọ pé ó di June kí subsidy tí òun fún wọn kó tó tán May 29 dẹ̀ ní May 29 wọ́n dẹ̀ gbé epo lọ 600 ṣé ẹranko ṣé òyìnbó ló gbé lọ bẹ́ẹ̀ ṣe báwa ara wa ni owó tí wọ́n jẹ wọ̀nyẹn ńkọ́ ṣé wọ́n pín fún ọmọ Nàìjíríà dé ṣé ìjọba kí ló dé tí ìjọba ò sọ pé rárá o kan dá àwọn owó wọ̀nyẹn padà àbí ó yẹ ká ṣe ra epo ní 198 di June ṣùgbọ́n May ó lọ láti ìgbà yẹn ló mà ti bẹ̀rẹ̀ bá ẹ̀wò iye tán ta epo báyìí mo sọ mo ní owó oṣù tí òṣìṣẹ́ ń gbà ó dín ní ọ̀nà 5
wọ́n pè tí àwọn olóyìnbó ń pè ní -5 ṣùgbọ́n nǹkan ọrọ̀ ajé bá kátàkárà tá ń pè ní economy ó ti lé ní ×5 ìdí nìyí o tá a bá mú 1,000 naira ní May 28 tá a lọ fi ra epo wàá ra 5 litres torí 198 naira ní epo kò tí ì pé igba náírà 5 litres ló máa rà ṣùgbọ́n tẹ́ ẹ bá mú 1,000 naira yẹn tẹ́ ẹ bá lọ fi ra epo báyìí ó dín ní jara kan ó dín ní 1 litre kínkín lé ní jara kan ní jara kan now tẹ́ bá wá wò ẹ ó lé díẹ̀ ní jara kan tẹ́ bá wá mú 5,000 naira lọ a jẹ́ pé 5 litres lẹ máa rà. iye tí ẹgbẹ̀rún kan rà tẹ́lẹ̀. iye tí ẹgbẹ̀rún kan rà tẹ́lẹ̀ lẹ máa rà òun ni mo fi sọ pé ní ìgbà yẹn ó dín báyìí sì ó ti lé ẹ wá wo ọrọ̀ ajé ráìsì tá à ń rà tẹ́lẹ̀ is now 150,000 naira ẹni mélòó ló wà lè ra ráìsì bẹ́ẹ̀ ráìsì nìkan kọ́ ló ń jẹ tá à ń jẹ. ẹ ṣeun àdúpẹ́ àlejò wa ẹ̀yin èèyàn wa nílé àlejò wa tí wọ́n ti ń bá wa dá sí ọ̀rọ̀ tí à ń pẹ̀kẹ́lù ní ọ̀mọ̀wé ọ̀mọ̀jẹ́jẹ́ láti ilé ẹ̀kọ́ gíga ti àwọn olùkọ́ ti Adéyẹmí University wọ́n jẹ́ olùkọ́ àgbà nílé ẹ̀kọ́ gíga náà àwọn ọ̀rọ̀ tí a sì ń ṣe àlàyé lórí rẹ̀ ní ìkanra tí àwọn ọmọ Nàìjíríà fi hàn látàrí ìwé ìrìn àjò iṣẹ́ ìríjú èyí tí ààrẹ àná ajagunfẹ̀yìntì Ibrahim Badamasi Babangida tó gbé jáde. Àlejò wa gẹ́gẹ́ bí a ti ń sọ̀rọ̀ lọ a mẹ́nuba bí ètò ọrọ̀ ajé ṣe rí lónìí nínú àwọn tí ààrẹ àná tó kọ nínú ìwé rẹ̀ ó ṣàlàyé nípa àwọn tó ní ṣe pẹ̀lú àwọn oríṣiríṣi ìlànà àgbékalẹ̀ ìlànà àtọ̀ tó lò nínú ìwé rẹ̀ lára àwọn ìlànà ẹni pé ó gba owó ẹ̀yáwó ti International Monetary Fund ìkan lára àwọn ọ̀nà tó sì tọ́ láti fi ṣe àdínkù àkóbá tí owó ìyá yìí tó ṣe ó ní àpè ìlànà rẹ̀ ní Structural Adjustment Program àti àwọn nǹkan tó tún tẹ̀lé bíi gbígbé títa àwọn ilé-iṣẹ́ ìjọba fún àwọn aládàáni àti yíyí owó epo padà fífi owó kún owó tí à ń ra epo àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ títí lọ bá owó títa owó ilẹ̀ òkèèrè. Ṣé ẹ rò wípé ìlànà tó gbé kalẹ̀ ní àkókò náà ṣé ẹ rò wípé ó yàtọ̀ sí eléyìí tí àwọn ìjọba tí a wà nínú rẹ̀ yìí ṣó yàtọ̀ síra àbí ó fi ibìkan jọra? Kò sí yàtọ̀ gbogbo ìlànà wọ̀nyẹn kẹ̀dẹ̀ ní ìlànà tó mú òṣì pọ̀ sí ni kì í ṣe ìlànà tó mú ọrọ̀ pọ̀ sí torí nígbà yẹn mo ṣì kéré ṣùgbọ́n èmi náà gbọ́n torí ẹnìkan gbà yẹn ni Minister of Finance Kalu Idika Kalu ó dẹ̀ òun nìkan ni ló sọ pé má gba owó yìí má gba owó Daily Times ọjọ́ kan nígbà yẹn wọ́n yà àwọn cartoonist yẹn wọ́n ayàwòrán wọ́n wá ya IMF wọ́n yà gẹ́gẹ́ bí tàkúté tán fi mú eku wọ́n wá bẹ́ wọ́n wá fi IMF loan yẹn wọ́n wá fi ṣe bí oúnjẹ sí orí ìtàkúté yẹn wọ́n wá ya Nàìjíríà wọ́n wá yà gẹ́gẹ́ bí èkúté ó fẹ́ lọ gbé oúnjẹ yẹn tàkúté gbé bẹ́ẹ̀ ó sì mú torí wọ́n sọ pé àwọn orílẹ̀-èdè tí wọ́n ti gba owó yẹn pé ọrùn wọn wọ̀ ni gbogbo ìlànà tẹ́ ń sọ pé ó ń fi sí wọ̀nyí ẹ̀jọ̀ ṣé nǹkan tó ń mú yàn lọ sókè láti ìgbà yẹn ẹ wo náírà 2 naira to 1 pound ní ìgbà yẹn ṣé 2 naira to 1 pound ní bá rárá iye tí wọ́n láti ìgbà yẹn ní nǹkan ti ń lọ sókè tí ọrọ̀ ajé tó ń lọ sókè ṣùgbọ́n tí owó tó ń wọlé tó ń dínkù then tí nǹkan tá à ń fi owó rà tó ń dínkù láti ìgbà yẹn ni gbogbo wa ti wà nínú agbami tó jẹ́ pé oníkálukú kàn ń gbórí sókè kéèyàn má bàa rì kéèyàn lè mí díẹ̀ tó bá ti mí díẹ̀ àtúnrì ẹ̀yin ẹ wo àwọn tó ń gbowó oṣù sí inú àánú olówó oṣù à ń ṣe yín báyìí torí
aṣọ pẹrẹ ò ká pẹrẹ mọ́, ewé ata ò tata á bì mọ́. tó dẹ̀ ń ṣẹlẹ̀ nìyẹn, gbogbo yẹn tó wá báyẹn yóò kàn dàbí epo tá a kán sí ayanran ni. owó oṣù wa dàbí orúkọ ẹ̀ tó ń pè lé gbogbo sálárì. Ṣáláàrí torí kò tó. Olúwa gbé mi ga. òun la mi ṣe ẹ wò ń gbẹ tí wọ́n fi kún owó epo, wọ́n fi kún owó ilé, wọ́n fi kún owó ilé, wọ́n fi kún owó ilé, wọ́n ní structural adjustment. ní dáadáa bá sọ pé kí ni structural adjustment program yẹn, kí ló fi yàtọ̀ sí austerity measure. ti ayé ìjọba àná. Structural adjustment program ni ká fi ṣòkòtò kébi sókè. Ọlọ́run ó jọ kó ṣàánú. Láyé ìsìn náà bẹ́ẹ̀ ni wọ́n sì ń yá owó yẹn sí. Nígbà tí wọ́n dẹ̀ ń yá owó yẹn sí, àlùfáà wa ń sanra, ìjọ kẹ̀rù. Ẹ ṣeun, apá kan nínú ìwé yẹn ó ní í ṣe pẹ̀lú eléyìí tí ó kan ìjàmbá ọkọ̀ òfurufú, eléyìí tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọjọ́ ọ̀la iṣẹ́ ààbò orílẹ̀-èdè, irinṣẹ́ ọjọ́ ọ̀la iṣẹ́ ààbò orílẹ̀-èdè tó jẹ́ ènìyàn tí wọ́n ti kọ́ṣẹ́ mọṣẹ́ tí wọ́n ṣègbé nínú rẹ̀, nínú Èjìgbò àbí Èjìrìn. Èjìrìn lórúkọ omi yẹn, Èjìgbò làdúgbò. Ẹ ṣeun. Ẹ dákun àlejò wa, títí dòní nínú ìwé tí ajagunfẹ̀yìntì kọ, àlàyé tó ṣe nínú rẹ̀ ni wípé ọkọ̀ yẹn ti wà ńlẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún, àti pé kìí ṣe ọkọ̀ bàálù yẹn kìí ṣe òun nìkan ló wà ńbẹ̀, pé wọ́n tóbi mélòó kan tó wà ńbẹ̀, wọ́n wá ń yọ ẹ̀yà ara wọn síra tí wọ́n fi ń tún wọn ṣe, àti pé wọn ò ṣe àbójútó wọn dáadáa kó tó di wípé wọ́n ṣe kíni, wọ́n lo ọkọ̀ yẹn láti fi kó àwọn ọmọ ogun yìí lọ fún ìpàdé tí wọ́n fẹ́ lọ ṣe. Títí dòní, láti àkókò yẹn títí di òní, títí di ẹ̀yìn ìgbà tí ajagunfẹ̀yìntì kọ ìwé yìí, ó dàbí ẹni pé àwọn ọmọ Nàìjíríà ò gba àlàyé yìí gbọ́. Kí ni ẹ rò pé ó kù tí àwọn ọmọ Nàìjíríà nílò tí wọ́n á fi gba àlàyé yìí gbọ́? Ẹni tó kú ti kú. Ẹni tó wà láyé la máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Kí la fẹ́ ṣé ọkọ̀ òfurufú tó ti bàjẹ́ la fẹ́ lọ wò ni, àbí àwọn tó ti kú nínú ẹ̀? ní tó báyìí sọ pé ó ṣẹlẹ̀ òun ni a máa gbàgbọ́ pé ó ṣẹlẹ̀, torí kò sí nǹkan bó lóòótọ́ o ènìyàn lè ní nǹkan pé kò rí bẹ́ẹ̀, kì í ṣe nǹkan tó fà á nìyẹn, ṣùgbọ́n kò sí nǹkan tá a tún lè ṣe mọ́. tó bá jẹ́ pé ẹnìkan wà tí ò kú nínú wọn, a gbọ́rọ̀ lẹ́nu ẹ̀. Ọ̀rọ̀ tó bá sì sọ a mọ̀. Ṣùgbọ́n nígbà tí ẹni tó kú kì í dẹ̀ ṣe àkọ́kọ́ nìyẹn tí bàálù máa ń já. Òun ni mo fi sọ pé àwọn agbábọ́ọ̀lù ilẹ̀ Zambia wọ́n ń lọ gbá bọ́ọ̀lù níbì kan, bẹ́ẹ̀ náà ni bàálù wọn já tí gbogbo wọn kú. Ó wọnú òkun tí gbogbo wọn kú. Ẹnìkan ó fẹ́ wọlé, àwọn wá sọ pé rárá pé ó ti ṣì kéré, Kalusha Buaya pé ó ṣì kéré ní ọjọ́ orí kúrò. Àṣẹ orí ló kó yọ. Òun náà ìpè pé kó tètè kó àwọn tíìmù míì jọ kó ṣe captain wọn tó lọ tó gbé òun fúnra ẹ̀ wá sí. Kò sẹ́ni tó ṣe bẹ́ẹ̀ nígbà ìyàtọ̀ sí yẹn, nígbà tá Abacha wà ń bẹ̀ bàálù míì tún já. Bẹ́ẹ̀ni tọ́mọ Abacha náà wà ń bẹ̀. Sókè ni a fẹ́ sọ. Kò sí nǹkan tá a tún fẹ́ gbàgbọ́. Wọ́n ní tí ẹlẹ́jọ́ bá ti kú kò tún sẹ́jọ́ mọ́, kò tún sẹ́ẹ̀rí ìpínlẹ̀ lẹ́rìí jẹ́jẹ́, kò sẹ́jọ́ mọ́. Lákòótán báyìí, tí a bá wo àwọn ibi tó lọ nínú àgbékalẹ̀ tí ajagunfẹ̀yìntì àti ààrẹ àná Ibrahim Babangida tó sọ nínú ìwé rẹ̀, á fẹ́ jẹ́ pé ibi tí ọ̀rọ̀ ti rújú jù, òun náà ni a ti kó ẹ̀bi rẹ̀ dà sí orí àwọn tí wọ́n ti ṣe aláìsí. Ṣùgbọ́n apá kan ṣẹ́kù tí ẹnìkan jẹ́ bí ẹni tó wà lójú ìṣẹ̀lẹ̀ ọ̀hún, ìyẹn ni Tigidele Giwa, èyí tí ọ̀pọ̀ ẹnìkan tó jẹ́ Ṣóyínká tó jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ Tel Magazine tó wà ní ojú ìṣẹ̀lẹ̀ yẹn gangan. Òun gan ló jẹ́ kí gbogbo èèyàn mọ̀ pé
ìwé tí wọ́n fi mú iṣẹ́ wá bá Délé Gíwá àkọlé rẹ̀ láti ilé-iṣẹ́ ààrẹ ni wọ́n kọ sí. Ṣùgbọ́n nígbà ìgbẹ̀yìn nínú ìwé yìí náà ni ajagunfẹ̀yìntì Ibrahim Babangida ti ṣàlàyé pé ọwọ́ tí àwọn aráàlú gbé àti àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn lórí ọ̀rọ̀ náà ni ò fààyè lẹ̀ fún àwọn tó fẹ́ ṣèwádìí lórí ọ̀rọ̀ ọ̀hún láti ṣe àìṣeyọrí lórí iṣẹ́ ìwádìí rẹ̀. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀mọ̀ràn nínú ìtàn, ṣé ẹ rò wípé àlàyé yìí ó ṣe ìtẹ́wọ́gbà? Bí àlàyé yìí ṣe ìtẹ́wọ́gbà, bí ò ṣe ìtẹ́wọ́gbà, Délé Gíwá ti kú. Káyọ̀dé Ṣóyínká tó jẹ́ London correspondent tó wà lọ́dọ̀ ẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀. In tí Délé Gíwá sọ fún ló gbà. Bẹ́ẹ̀ni. Torí ó ní Délé Gíwá sọ pé this letter must be from the CEC. Torí mo ka Newswatch dáadáa nígbà yẹn. Wọ́n dẹ̀ kọ from the office of the president. Wọ́n dẹ̀ tún kọ sí to be opened by the addressee only. Ṣé wọ́n pé kí lorúkọ ọmọ Délé Gíwá ṣe Bílí àbí kọ́kọ́ fẹ́ mi, ṣùgbọ́n àwọn tó mú wá yẹn kọ́ ní Alilu Akilu àti Eke Togun. Àwọn méjì yẹn wọ́n ní rárá, wọ́n ní kó lọ fún bàbá ẹ̀. Nígbà tó dẹ̀ gbà Délé Gíwá náà ń wò ọmọ ọlọ́mọ nígbà tó wò pé this letter must be from the CEC, inú ẹ̀ dùn pé bóyá nǹkan rere ló ń bọ̀. Ṣé rí ọ̀rọ̀ ibẹ̀ yẹn sà, ó ti di agọ́kùnjẹ. Kí tinú ó gbé sínú, kí títà ó gbé síta. Torí ọ̀rọ̀ pọ̀ n tó fa àwọn ọ̀rọ̀ wọ̀nyẹn ṣe máa pé ó ní í ṣe pẹ̀lú nǹkan kan tó ṣẹlẹ̀ nígbà tí àwọn ìdí àgbọ̀n wà ń bẹ̀ tí wọ́n gbé àwọn kan sẹ́wọ̀n tí Babangida débẹ̀ tó release àwọn kan ẹ̀nà tí Gloria Okon tó wà ní tí wọ́n bí Káyọ̀dé Ṣóyínká náà lórí ní London wọ́n gbé wá gbogbo òun ni mo sọ pé ọ̀rọ̀ ti di agọ́kùnjẹ kí tinú ó gbé sínú kí títà ó gbé síta. nígbẹ̀yìngbẹ̀yìn tá a bá wo gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú ìwé yìí kò fẹ́ẹ̀ síbì kankan tí ààrẹ àná àti ajagunfẹ̀yìntì ti sọ wípé ẹ dákun ẹ dáríjì mí nínú ìwé yìí. Ǹjẹ́ ẹ rò wípé ó tọ́ kí ìwé yìí lọ bẹ́ẹ̀ láì ṣe pé wọ́n ṣe àtúnṣe sí i láti fi àyè sílẹ̀ fún ààrẹ àti ajagunfẹ̀yìntì Ibrahim Babangida láti sọ fún ọmọ Nàìjíríà pé ẹ dákun ẹ dáríjì mí? Ẹ ṣe òun ni mo fi sọ pé ṣe rí gbogbo àwọn irú àwọn ṣáwọn ìbáwọn ọmọ Abíọ́lá wà ìbáwọn wà láyé, kí ló dé tí wọn ò ṣe sọ̀rọ̀? Ìbáwọn ọmọ Abacha wà láyé, kí ló dé tí wọn ò ṣe sọ̀rọ̀? Irú tó bá jẹ́ pé ibi tá a ti ń ṣe nǹkan dáadáa, nǹkan kan tó nínú ìwé tó ń pè ní ọ̀rọ̀ ìṣáájú tí Babangida kọ́kọ́ níṣe ló yẹ kó kọ́kọ́ sọ pé òun túbá fún gbogbo àṣìṣe tóun bá ti ẹ̀wù kóun ṣe, ẹ̀ṣẹ̀ tó bá wù kóun ṣẹ̀ nígbà tóun ṣèjọba, pé àtọlọ́run o àti ènìyàn o kan dáríjì nítorí yẹ kán ṣe nìyẹn. Torí ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe wà ń bẹ̀, kọ́lọ́run Olódùmarè kó jọ kó ṣàánú. Àmín. Ọmọ ènìyàn náà ni gbogbo wa. Bẹ́ẹ̀ni. Ènìyàn náà ló sì ń parọ́. Ènìyàn náà ló ń ṣèké. Ẹnu ènìyàn láti bárọ̀, kì í ṣe ẹnu ẹranko. Ẹ̀yìn tí ẹ wo Yorùbá gan, nígbà tí Yorùbá bá ń lọ a ní mò ń bọ̀, ṣe rọ́kọ́ ni. Ẹ̀tún àwọn olóyìnbó gan, nígbà tí òyìnbó bá ń lọ ní àmọ́ mi ó dẹ̀ ń lọ ni. Irọ́ ó ti jẹ́ bárakú fún wa. Ó yẹ kí ajagunfẹ̀yìntì, torí tèmi náà bá jẹ́ ìkan nínú àwọn ọmọ Abíọ́lá, ìkan nínú àwọn ọmọ Nàìjíríà ni mí, kó o sì ní pàmí àrùn ní sọ mí lọ́jọ́ àti gbogbo wa. Àmín. Now ó yẹ ká sọ fún Babangida pé bàbá ẹ túbá, Ọlọ́run ti bá yín ṣe kọ́lọ́run ó bá mi ṣe bọ́lọ́run ṣe bá Babangida ṣe náà. Àmín o àtèmi náà. Ọlọ́run ó bá mi ṣe tèmi náà bó ṣe bá Babangida ṣe. Ọlọ́run ti bá yín ṣe bàbá, ẹ kàn túbá pé ẹ má bínú, ó ti tán.
kò sí nǹkan tó ní kí irú ẹ̀ mọ́ ṣẹlẹ̀. so ẹ ṣeun àlejò wa a dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ fún àkókò tí ẹ wá bá wa lò lórí ètò yìí àti fún àwọn nǹkan tí a ti yànnàná ẹ ṣeun a dúpẹ́ pé ẹ pè yín ẹ sì jẹ wa inú wa dùn ẹ̀yin aráalé ẹ ṣeun tí ẹ ti bá wa gbọ́ ètò tòní a dúpẹ́ pé ẹ farabalẹ̀ a sì dúpẹ́ pé ẹ̀yin la máa bá àwa náà la máa wá àmọ́ ká tó lọ àlejò wa ẹ dákun ẹ bá ní sọ orúkọ yín fún àwọn aráalé lẹ́ẹ̀kan sí. Ajíṣọlá ọmọ jẹ́jẹ́ ni orúkọ tèmi ẹ mo sì ṣeun jẹ́ olùkọ́ nínú ilé ẹ̀kọ́ gíga jùlọ ti yunifásitì tá à ń pè ní Adéyẹmí ní Oǹdó ilé ẹ̀kọ́ gíga nìkan lẹ́ ń sọ lẹ́ẹ̀kan ẹ̀ fi jùlọ sí ni ṣé ẹ mọ̀ pé kò sí ilé ẹ̀kọ́ tó tún ga ju yunifásitì lọ. nígbà tẹ́ ní ilé ẹ̀kọ́ gíga yẹn irú àwọn ilé ẹ̀kọ́ sẹ́kọ́ndìrì ní gíga wọ́n tún ga ju primary. èmi náà tún bá sà ọ́. ṣé ẹgbẹ́ tí gbogbo wa bá ń túbá ayé àrọ̀rùn. ayé yìí la ba pé ká ṣẹ́ra wa ẹja lẹja ń jẹ sanra òun ni mo fi ń gbàdúrà yìí pé kọ́lọ́hún ó kẹ́ mi bó ṣe kẹ́ Babangida ẹ gbàdúrà yẹn náà fúnra yín ẹ gbàdúrà Ọlọ́run á kẹ́ gbogbo wa àmín Olúwa gbé mi gan ọmọ sàláwọ̀ orí àwọn bá mi dágbére fún àwọn aráalé. alẹ́ àníyàn jù báyìí lọ lórí ètò lẹ́nìí ojú tẹ fi ń wò wá kò ní fọ́ ìtì tẹ fi ń bọ̀ wá kò ní di orúkọ tèmi ni Olúwagbémiga Olúwagbémisọ́lá Sàlámù bàbá tó bí mi lọ́mọ mò ń fásitì ìdágbére fún yín lórí ètò yìí ètò àkàrò òjìrè pé ó dàbọ̀. ẹ̀yin èèyàn wa ń lé ẹṣin tí ẹ ti bá wa gbé tò yìí fún tòní a dúpẹ́ fún àǹfààní tí Ọlọ́run fún wa láti wá sí ojú ìwòran yín a sì dúpẹ́ fún iléeṣẹ́ amóhùnmáwòrán Kaftan television Yorùbá níbi tá a ti ń ṣe àfojúsùn ayé tó rẹwà ẹ jẹ́ kí gbogbo wa ṣe àfojúsùn ayé tó rẹwà ní ipò tí Ọlọ́run bá fi wá sí torí pé ọjọ́ bí òní òbí ni ọjọ́ ọ̀la ó ṣe kíni ọjọ́ ọ̀la ó bí ni o nínú gbogbo tí a bá sì ti ń ṣe tó bá dàbí ẹni pé ilé ìta ṣe ó kù díẹ̀ káàtó kó sí tó burú jù ń bẹ̀ o ẹ jẹ́ á túbá nígbà tí a bá fi pàdé ní ọ̀la Bímbọ́ Ògúngbèyìn ló ń kí yín wípé ẹ ṣeun ẹ kú kalẹ̀ ẹ kú ìbánigbétò ó dàárọ̀. àìrí àìná àtẹ̀gbọ́n rẹ̀. ojúmọ́ bá ti mọ́ olóko á mọ́kọ́ bọ́ọ̀yẹ́ bálà olódò agbákèrè ńdòròdò lọ́pọ̀n mi káàárọ̀ oòjíire bí nìyẹn Yorùbá ń kíra wọn káàárọ̀ oòjíire lórí ìkànnì Kaftan TV Yorùbá àgbà ló tó rò ó lọ ọba ló tó yẹn ìrìn fọn káàárọ̀ oòjíire àjíbùmọ̀ omi ọgbọ́n fún gbogbo tèwe tàgbà ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ wa lábala láṣọ àlùbọ́sà abala àkọ́kọ́ labala ìròyìn ní yàjóyàjó tí abala ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì agbo amúlùúdùn labala kẹta ìmọ̀ràn ìlera labala kẹrin abala bó ṣe ń lọ labala tí lámèyítọ́ ìlú yóò ti wà níkàlẹ̀ láti máa yànnàná gbogbo bó ṣe ń lọ lórí ètò agbo àwọn òṣèré ńkọ́ ó kù báyìí nìbọn ro káàárọ̀ oòjíire bẹ̀rẹ̀ láti aago 7 sí aago 9 òwúrọ̀ wákàtí 2 gbáko láti ọjọ́ ajé Monday tó fi di ọjọ́ ẹtì Friday káàárọ̀ oòjíire àkànṣe ètò fún gbogbo ará ìlú káàárọ̀ oòjíire àkànṣe ètò fún gbogbo ènìyàn. àìrí àìná àtẹ̀gbọ́n rẹ̀. ojúmọ́ bá ti mọ́ olóko á mọ́kọ́ bọ́ọ̀yẹ́ bálà olódò agbákèrè ńdòròdò lọ́pọ̀n mi káàárọ̀ oòjíire bí nìyẹn Yorùbá ń kíra wọn káàárọ̀ oòjíire lórí ìkànnì Kaftan TV Yorùbá àgbà ló tó rò ó lọ ọba ló tó yẹn ìrìn fọn káàárọ̀ oòjíire àjíbùmọ̀ omi ọgbọ́n fún gbogbo tèwe tàgbà ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ wa lábala láṣọ àlùbọ́sà abala àkọ́kọ́ labala ìròyìn ní yàjóyàjó tí abala ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì agbo amúlùúdùn labala kẹta ìmọ̀ràn ìlera labala kẹrin abala bó ṣe ń lọ labala tí lámèyítọ́ ìlú yóò ti wà níkàlẹ̀ láti máa yànnàná gbogbo bó ṣe ń lọ lórí ètò
agbo àwọn òṣèré ńkọ́ ó kù báyìí nìbọn ro. Káàárọ̀ oòjíire bẹ̀rẹ̀ láti aago 7 sí